الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وكيف بني الجواب على مالي سيدي جوكو في كل المعاملات المالية. ní àìní gbọ́ wá lásìkò ní ìjókòó tí a jókòó kẹ́yìn a mẹ́nu bà nǹkan tí ó dìrọ̀ mọ́ zakatul urud nǹkan tí èèyàn ń tà báwo la ti fẹ́ máa yọ zakat àbẹ́ẹ̀kọ́ a mẹ́nu bà ilé yìí alhamdulillah kí lọ́ba kí ó ṣe àlékún àgbọ́yé wa Àmín. a sì ṣe àlàyé pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó mú nǹkan ní Títà ní òwò. iṣẹ́ pé ni wọ́n mọ̀ pé ó máa ta nǹkan àti ẹni tó jẹ́ pé ọkàn ta nǹkan kì í ṣe kíni Ìṣiṣẹ́. ọkàn àti àlàyé bí wọ́n ti yọ Zakat. zaka nǹkan yìí báyìí lọ abẹ́ẹ̀kọ́ Bẹ́ẹ̀. ìtókù tá a fi kún eléyìí ọmọ ìyá mi òun náà ni wípé zakati lọ́rọ̀ ká máa yọ zaka ohun ọjà tá ń tà àwọn àfáà wọ́n ka àwọn ẹ̀rí tí ń sọ ilé ìdọ̀ràn yẹn fún wa náà ni ọ̀rọ̀ tí ọlọ́ba sọ́mọ́ta lásán fún wa pé àwọn fi kú nínú tẹ́yìn bá sì máa kẹsàpítọ̀n nígbà wọn fi omi tẹ́yìn bá ti máa kẹsàpítọ̀n nínú ẹ máa yọ zakat àwọn nǹkan tẹ́ ń tà àwọn afáà túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ nígbà wọn ẹ máa ná ètò mọ́nú àwọn iṣẹ́ tẹ́ ń tà máa lọ tó sí pé zakatu al-urud ọ̀ràn yẹn ni pẹ̀lú ọ̀rọ̀ alóhùn tó bá ọ̀rọ̀ tí a kà ní Al-Qur'an nìyí bákan náà àdíìsì tó ń wá orí pé àbẹ́ sálám ọ̀pọ̀ àwọn sàhábà láṣẹ pé kí wọ́n máa yọ zaka nǹkan tí wọ́n ń tà sí báwọn àtàwọn ẹ̀rí mi náà ń bẹ tọ́ka sí pé zakatu al-urud nǹkan ọ̀ràn yẹn ni ìta fẹ́ mẹ́nu bá lóde ọmọ ìyá mi ni pé ṣe rí mú la fẹ́ tọ́jẹ́ mọ́ àwọn nǹkan tá à ń tà yìí mú la fẹ́ mú ọdún kan kà fóun tiẹ̀ àwọn kan sọ wípé àwọn fáwọn sọ̀rọ̀ tó pọ̀ ń bẹ̀ wípé a mú kà ní ìbẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ owó a ká ní pé kì í ṣe bẹ́ẹ̀ pé a sì kí ni o a mú kà ní ìbẹ̀rẹ̀ àti parí a kan sọ wípé ìtọ́kàn wa ó ní kí ni o ó ní ọdún kan bá ti pé tọ́dún kan bá pé lórí ọjà tá ń tà báyìí ni o àbí ọjà tó ń bẹ́ ńlẹ̀ tá àti ṣe kíni ọjà tá ń tà tó yẹ pé èrè tó ń ṣe kíni tá a ti bẹ̀rẹ̀ ó ti lékún ju tá a ṣe kíni pé tọ́lọ̀ kan bá ti pé lórí wọ́n válù gbogbo àwọn nǹkan yìí ṣéyé eléyìí ni tọ́jú mẹ́tẹ́bù Málíkì tá à ń lò ibi táwọn lọ́nu bá ń lọ wọ́n túmọ̀ sí pé tọ́lọ̀ kan bá ti pé dé téèyàn á ti bẹ̀rẹ̀ sí ìrírí ẹ̀wò kan àbọ̀yí ó kó àwọn ọjà kan lẹ̀ tọ́lọ̀ kan ti pélé lórí gbogbo tó kójọ pátá yóò sì kíni yóò bá lù ẹ yóò fi ayọ̀ kíni o eléyìí bá lọ ètò tó mẹ́nu báyìí ọmọ ìyá mi ó ní wípé ṣe é rí zakat ìjẹ́ ní tíyẹn bá jẹ gbèsè ṣé gbèsè lè kọ dínà zakat bí ẹ ń bá jẹ gbèsè tí yóò yọ sàkà bí àfẹ́mẹ́nu bá ní òní ìbáyẹ ọmọ ìyá mi kí ọlọ́ba kó ṣe nírọ̀rùn fún wa. ṣe rí abala yìí àlàyé bẹ́bẹ̀ tó pọ̀ ó sì pín sí oníranran àwọn gbèsè kan ń bẹ tó jẹ́ wípé bí aláyìí jẹ́ gbèsè ni á mẹ́nubà gbogbo ẹ̀ àmì ìta fẹ́ mẹ́nubà lónìí yìí báyìí ni pé àwọn àfáà wọ́n ya pa ẹnu níbi pé ṣé gbèsè lè dínà kíni ẹni ó jẹ gbèsè tí sàkà sì wọ owó rẹ̀ ṣé yóò sì kíni yóò ṣàkà bí àwọn kan sọ náà fáà pé ẹ bá ti jẹ́ kó jẹ gbèsè yóò kọ́ sí kíni pé ṣàkà èso ọ̀nà yẹn fún àwọn kan ní ẹ bá jẹ gbèsè ṣàkà di ọ̀nà yẹn fún torí pé ẹ̀tọ́ ń yàtọ̀ síra wọn wọ́n tó jẹ gbèsè pàtó yìí ṣàkà ti wọ owó rẹ̀ lọ́sọ̀ gbèsè tó jẹ́ kò sí kíni ẹ̀tọ́ ọrùn gbèsè ẹ̀tọ́ gbèsè mi lọ́rùn ẹ ẹ̀tọ́ tọ́lọ̀ ń gbélé ọlọ́run tún ṣe kíni ẹ̀tọ́ tọ́lọ́run gbọ́dọ̀ sí kíni ọgbọ́dọ̀ sí ojú ẹ̀ àwọn àfáà míì sì sọ̀rọ̀ míì pé wọ́n tún pé àwọn ìpín míì lọ tó jẹ́ pé àwọn owó tó hàn ní àbówó tó pamọ́
pé wọ́n fi yàtọ̀ sáàrin sàkáwọ́ tàbí ọ̀wọ́ ìbá ń lọ ibẹ̀ ìwọ̀ ẹ̀mọ́ yá mi àfi máa pẹ́ ń bi ọ̀rọ̀ àwọn ìyapẹ́ ẹnu dúkìá máa ń sábà lọ síbi ìtọ́ pé a lérò pé ń lọ jù Allahu ta'ala a'lam ẹ̀mọ́ yá mi ní sókè ọ̀rọ̀ pé ètò àrípọ̀ tẹ̀sùn wọ̀n jù Allahu ta'ala a'lam àrí pé ń lọ lálégbára lé jù lọ́ba lọ́mọ o lọ́dọ̀ àwọn àjọ máa kéwú kéékèèké báyìí wọ́n ní wípé gbèsè ẹ ń bá jẹ gbèsè kó lọ san gbèsè rẹ̀ ṣàkáyè sí kíni fún pẹ̀lú májẹ̀mú tá a fẹ́ ká a lẹ̀ yìí sóyè tí májẹ̀mú yìí ọba ti pé ṣàkádí kíni ẹ mọ̀ yá mi májẹ̀mú alákọ̀ọ́kọ́ ó ní wípé kí dé gbèsè ọjẹ́ ń tí àsìkò ẹ̀ ti tó an yakuna denu halan kí ó yẹ pé àsìkò tí ó san gbèsè ó sì kíni àsìkò ṣàká tó bá ní ìsìn tó gbọ́dọ̀ yóò ṣàká olùkọ́ ti pélé ní tí a wí abẹ́ẹ̀kọ́ tí ṣàká ti di kíni ọ̀yọ̀ fún àmọ́ àsìkò náà ni wọ́n ní gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ san gbèsè tó jẹ́ ẹ̀wọ̀n sẹ́lá kò dúró yẹn sí báyìí gbèsè tó jẹ́ nínú oṣù wọ́n lọ jẹ́ ọdún tó kọjá láti 24 ní oṣù kíni ọjà ó ti kíni ọdún kíni ó ti jẹ gbèsè wọ́n lọ jẹ́ èlò ọjẹ́ 250,000 naira ó ti kíni ó ti sọ́rùn abẹ́ẹ̀kọ́ tọ́yì mọ̀tọ̀ wá di ọdún yìí tí wọ́n ní pé ọgbọ́dọ̀ san gbèsè rẹ o owó tó yí ní lọ́rùn owó tí ó ní gan ó ti wọ èlò 400,000 gbèsè ó sì jẹ́ èlò ní 250,000 owó tó ní nìsín èlò ní 400,000 tá a bá yọ 250,000 kúrò ní 400,000 kí ló kù 102,000 àwa wò pé gbèsè 150,000 yìí ṣàkálò ní lápèjúwe 192,000 ni 192,000 ní ṣàkáwọ̀ lónìí báyìí a rí pé owó tí ó kù sí lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ owó zakat ṣé báwọn tó jẹ́ pé bẹ́ẹ̀ náà lórí àsìkò ìbáyìí la ń sọ ní o pé owó tí ẹni ṣàkáwọ̀ tó wọ̀ nígbà tí owó yìí dọ̀nà yàn fún tó di pé ó yáwó yìí àwọn tó wò ti di owó tiẹ̀ owó yìí ti lè lò ọjọ́ ló bá ní ìsìnkú náà 400,000 owó tó ní ẹ̀wò 250,000 tẹ́ bá ti yá owó kan ó ti dówó ta ni ó ti dówó ẹni tó ní ẹ̀ ń bá yá owó kan ó ti dówó kíni ó ti dówó rẹ̀ ṣé bá ní ìsìn báwo ló lè fi ṣe ó lè bùn yàn ṣé báwọn èsì pé àwọn kí awó olówó mọ̀ ní ó ti dówó tiẹ̀ ó lè jẹ́ pé tó bá lọ sọnù yóò sì kíni yóò gbà yóò wá mi fún tó pé owó ìjà ti yá owó kan ó ti kó olówó ẹni tí ó ti dówó kíni ẹni yìí owó tó ní lọ́wọ́ ni gbèsè náà sì tó ní abẹ́ẹ̀kọ́ nígbà tí wọ́n yóò sanwó yìí àsìkò tó gbára tó ń pé yóò sanwó yìí ní inú oṣù ọdún tó tẹ̀lé àsìkò náà ní kíni ọba àsìkò zakat sẹ́yìn gbọ́ ọba ní àwa yọ owó 250,000 yìí kó ń bẹ̀ yóò kèlò 150,000 àwọn àríkà nígbà tí wọ́n ní sàkájọ́ ọ̀nà tó wọnú owó yìí gbà náà ìtọ́ jẹ́ kìí ṣe owó yìí mọ́ tó yíwa ní ìṣe owó yìí ti dé sí tí kí ni o tó wọ́n ní sàkáwọ́ ńgbà náà bá ní lápẹjúwe kí láwà sí gbà náà á pé o kó lọ sí kíni kó lọ san gbèsè rẹ̀ kó lọ sí kíni kó lọ san gbèsè rẹ̀ tí báwọn tó lè pé gbèsè yìí nǹkan o ọjọ́ ọ̀ràn yàn fún ẹni tó jẹ gbèsè sọ́rùn nínú ẹni tí wọ́n fọ̀ ní kíni ní zakat náà ni tó yí báwọn tó pé zakat gáàsìlá ọbẹ̀nu pípé wọ́n tó padà sí pé wọ́n lọ máa gba zakat sọ fún pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala awjaba alayhim sadaqa tukhadhu min aghniyaihim wa turaddu ala fuqaraihim sọ pé lọ́wọ́ ṣe zakat lọ́rọ̀ yẹn fún wọn máa yọ zakat yìí wọ́n máa mú owó yìí tẹ́ pé sadaqa yìí wọ́n máa mú owó àtàní àwọn ọlọ́rọ̀ àti tí zakat di ọ̀nà yẹn fún wọ́n máa lọ fún tani àwọn tí ò ní ẹni tó jẹ gbèsè nínú tí ò sí kíni ẹni tí ò ní náà ni tó ti yé báyìí ó túnbọ̀ sí pé ẹni yíyá nìkan lọ sí kíni kó lọ san gbèsè àmọ́ tó wá jẹ́ wípé
owó ìbá jẹ́ pé kìí ṣe ní oṣù ní ọ̀sán àsìkò míì ní ọ̀sán àwọn ọ̀sán pé owó ìtọ́jú ọ̀nà yẹn fún ọ ní ìsìn kó ṣe kí ni kó yọ zaka rẹ̀ ọmọ ọbẹ̀ ó ti san kí ni pásìkò tí wọ́n fún ọjà gbòòsù ju kí ni lọ. ọmọ ìyá mi tá a fẹ́ mẹ́nu wọn bí eléyìí pé ó ń gbèsè táwọn wí mọ́jọ̀mí tá a kọ́ mú ní èsì pé kí ni ọ gbọ́dọ̀ jẹ́ pé gbèsè ń jẹ́ kí ni àsìkò ẹ̀sìn kí ni ó ti tó tọ́jú pé kì í sàsìkò ní ó sì kí ni kò fọ́ fílẹ̀ zakat tó bá ń kọ́ lọ máa ṣe kí ni. kọ́ lọ máa ṣe gbèsè tó bá ti yá. ẹlẹ́ẹ̀kejì inú mọ́jọ̀mú tí tó ń bẹ fún ẹni tí ó jẹ gbèsè sẹ́yìn gbọ́ o tá a rí pé gbèsè yẹn ṣe kí ni fún zakat yẹn ṣe kí ni fún. kì í sọ̀rọ̀ yẹn fún. wọ́n ní kọjá pé ń tọ̀ wọ́n kò ní alqaniya wọ́n pè é kí ní alqaniya yẹn mọ̀ yá mi alqaniya. alqaniya yẹn mọ̀ yá mi ó ní usulun thabita àwọn dúkìá kan téèyàn máa ń ní tó jẹ́ wípé èèyàn ní fúnra rẹ̀ téèyàn máa ń lò fúnra tiẹ̀ tó wá jẹ́ pé bá ní kíníyà tó jẹ́ pé bùkátà rẹ̀ ọ̀kan tí ọ̀kan gan tó jẹ́ pé ètí bùkátà rẹ̀ ọ̀kan ń bẹ kọ́ lọ sí kíni kọ́ lọ tà á lápèjì nìsín ó jẹ gbèsè ó sì ní mọ́tò mẹ́ta èyí tí ń lò ń bẹ gan ju méjì náà ni ẹyọ kan bẹ kéésì kíni tó bá ní kó jẹ gbèsè tí a ò pé alámọ̀ nímọ̀ jẹ gbèsè sàkáyè ṣe kíni fún kì í ṣe tó bá ní kíníyà lé o tí bùkátà rẹ̀ ọ̀kan kí tó ní gúúsì kan tó pé bùkátà rẹ̀ ò sí kíni ọ̀kan kí láà sọ fún àwọn pé wo ètò onímọ̀ dúkìá òun kọ́ lọ sí kíni lọ tà á tó ti tà á kí ló kù ètò ìwọ tí wọ́n bá ti tà lọ fún owó tó sí kíni tó fi sọ kíni dúkìá rẹ̀ tí yóò fi tó jẹ́ pé o ní owó tó olóò ní kọ́yọ kíni ó yẹ sàká rẹ̀ tó yé ó ní àṣẹ̀tì méjì ẹ̀yọ̀ kan ló sì máa sí kíni nílò ń bẹ̀ lọ ta àṣẹ̀tì kan ó fi sọ kíni ó fi sọ gbèsè rẹ̀ ọwọ́ ẹ̀ tí dí sàká àti wọ̀ kọ́ lọ sí kíni ó yẹ sàká rẹ̀ tó ti yé wọ́n tó sí pé wọ́n jẹ̀ ó di mélòó nìsín ẹni tá a sọ pé ìyàká ó ń gbèsè ní ṣàkíyèsí ọ̀rọ̀ yẹn fún alákọ̀ọ́kọ́ má jẹ́ pé ni kó má jẹ́ pé wọ́n ìpé àsìkò sẹ́ni ọ̀sán ó ti kíni ó ti tó tápá àsìkò bí ní ọ̀sán tí sàkásì ti wọlé ó ti kíni kó sì yọ zaka. ẹlẹ́ẹ̀kejì wọ́n jẹ́ pé kíni o dúkìá ẹni tó ní dúkìá ẹni tó ní kọ́ńtà tó wọ́n ò ní kíni kò ní tẹ́pẹ̀ ní àlẹ́kẹ́níyà apò ìtumọ̀ kíníyà ní dúkìá tí èèmọ́ ní tẹ́pẹ̀ kèsì kíni wọ́n tẹ́ pé ní tí máa ń lò fúnra tiẹ̀ ni kọ́mọ́ jẹ́ pé ẹni yìí kọ́ jẹ́ pé kò ní kíníyà kan tẹ́ pé bùkátà rẹ̀ ọ̀kan ó ní àṣẹ ìtì mẹ́ta ó sì lóun jẹ gbèsè láti tẹ kán bẹ́ẹ̀ yóò ṣe gbèsè òun tí òfin ní kó bá kíni zakat kó pe lọ ta dúkìá rẹ̀ tó níhun lọ tà ń bẹ́ẹ̀ tó ní bùkátà sí lọ tà kó fi ṣe gbèsè zakat rẹ̀ lọ́yọ́ tó yé pọ́nítà àìsẹ́rù rẹ̀ yóò fàkàwọn èèyàn mọ́ pé àwọn jẹ gbèsè tí wọn ò fi sí ní yọ kíni zaka ìtọ́jẹ́lẹ̀ kẹta sẹ́yìn gbé ìmọ̀yá mi ó ní wípé tó ní ọmọ méjì àmọ́tẹ́ pé gbọ́dọ̀ wà fẹ́ntà sọ pé gbèsè ó dínà kọyọ sàká alàyẹ̀kú nàmàlì àn mọ̀mọ́tìlàn kọ́mọ̀ jẹ́ kíni kọ́mọ̀ jẹ́ tó jẹ́ ẹgbẹ́gbẹ́ o ní tẹ́pẹ̀ nímọ̀lì ẹni tó jẹ́ pé ó jẹ́ olówó ẹni tó jẹ́ kíni olówó filẹ̀ kọ́mọ̀ jẹ́ tó lówó mọ̀mọ́tìlàn tó jẹ́ pé ọyẹ ti mọ̀mọ́ pé kì í san gbèsè ọmọ ẹtí náà yà ní nǹkan yóò sì kíni yóò lọ́la pé àwọn ọmọ bá yà ní màá sẹ́yìn màá sọ́sì ní kíni olówó ẹ̀ ń bá jẹ́ pé màlí ọmọ máa tìlù ni ó lówó lọ́wọ́ ó sì tó máa ra ẹ̀tọ́ àwọn èèyàn láre kì í san gbèsè kíákíá kí lápẹ́ ó lọ sí yọ zaka gbèsè ó sí kíni kò di ọlọ́wọ́ kó ó sí kíni yọ zaka rẹ̀ ó pe lọ yọ zaka rẹ̀ ìwọlọ́mọ bó ti máa sí kíni bó ti máa lọ àti san gbèsè lára sọ yí báwọn tó sì kẹ́ ẹ̀mọ̀ yá mi ẹni tá a sọ yí pé ó ń gbèsè ni táàbì kọ́ mọ́ yọ sàká kọ́ lọ yanjú gbèsè rẹ̀ kó jẹ́ pé gbèsè tí ó ń bẹ lọ́rùn rẹ̀ àsìkò rẹ̀ sí kíni àsìkò rẹ̀ sí kíni ó ti tó tí ó san tí ó san tẹ́pẹ́ àsìkò rẹ̀ bọ̀ sí ètò ó sí kíni kó yọ zaka. ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó ní kíníyà tí ò ní bùkátà kò ní ó láwọn dúkìá kan sẹ́gbọ̀n dúkìá táwọn yìí ni pé
dúkìá tó pé èèyàn máa ń ní tí èdè pé fi ń ṣiṣẹ́ ṣé ibà nísìn ọmọ lò fún bùkátà tiẹ̀ làṣẹ bá ń lọ sẹ́yìn gbọ́ tó bá ní àwọn nǹkan yìí dandan tí ò ní bùkátà sí ń bẹ̀ kọ́ lọ sí kíni kó lọ tà kọ́ lọ fi ṣe gbèsè ibi owó ẹ̀ tí dúkìá wọ̀ àti sàkáàtì wọ̀ kọ́ lọ sí kíni kó lọ yọ zakat. ẹlẹ́ẹ̀kẹta òun la sọ pé kíni o kọ́ mọ́ jẹun tí ó lówó lọ́wọ́ tí máa ń ṣe kíni tó máa ń lọ agbèsè àwọn tọ́jú kó wá jẹ́ pé ẹni tó jẹ́ gbèsè ni tọ́jú pé gbèsè rẹ̀ kì í ṣe pé olówó tí ó ṣe kíni tí ó rí san. wọ́n kàn máa ń lọ àwọn tí wọ́n bá ya ní nǹkan ọmọ lọ láà àpèwò gbèsè ọjà yìí èsì wàhálà fún ọ lọ sanwó olówó fún bàbá fẹ́ san sí ayọ̀ kíni zakat. ó ti yé náà barakallahu fikum wọ́n sì pé tó bá di kọ́ fẹ́ yọ zakat sọ fún wa wípé bí ó ti ṣe tọ́wọ́ bá jẹ́ pé ó já sínú tí bá nìsín tó jẹ́ pé ní ìsáyẹ̀ ọmọ ìyá mi wọ́n àtọ̀ ya owó yìí ọyá 250,000 abẹ́ẹ̀kọ́ náà ẹ̀yà pé zakat gbà náà wọ́n àti ó jẹ́ bí 200,000 sẹ́gbọ́ o náà wọ́n àtọ̀ wá fẹ́ di kọ́ fẹ́ sanwó yìí nínú rọ́jà bùtẹ̀ ní ọ̀sán tí ọdún yìí báyìí náà owó rẹ̀ ti wọ́ kíni 400,000. ẹ sàkà ọbẹ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ kí ló fà á wọ́n pé tó wá yọ sàkà tó yọ gbèsè ló gbèsè ló wọ́n yọ gbèsè 200,000 yóò kèlò yóò kó 200,000. ó náà sì lọ sí nílé sàkà ńgbà tó bá ń lọ tí bá wọn pé kọ́ lọ sí kíni o kó lọ yọ zakat. sóyè wa náà wọ́n mọ̀ fi yé wa o Àmín. wọ́n yóò sẹ́kọ̀ọ́ àdáwọ̀ barakallahu fikum. جزاكم الله خيرا. الله يحفظك.